àṣírí ti tú o. Ògùn ló mú àwọn lọ́ọ̀yà sùn fọnfọnfọnfọn ní election tribunal lọ́jọ́ sí tẹ́ ẹ bá rántí fídíò yẹn. ẹ̀mí ta ti rí àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi tí gbogbo wọn sùn tán falala lẹ́nu. tó fi jẹ́ pé ìgbà tí wọ́n parí ẹjọ́ ni gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ wá tají. bàbá olóyin ló tú àṣírí o. àwọn ewé àti egbògi tí wọ́n lò ńlẹ̀ Yorùbá tán fi lè ṣerú nǹkan báyìí. abalábájọ ẹ ṣáà ti mọ̀ pé kágbàdo tó dé náà ni ẹdìyẹ ti ń rí nǹkan jẹ, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe rí. bàbá olóyin ṣàlàyé bí Ọlọ́run ṣe fi ewé àti egbò ta Yorùbá lọ́rẹ. àmọ́ question kan tó máa wá sọ́kàn yín ni pé pẹ̀lú gbogbo oògùn yìí development wo la ti ní ilẹ̀ Yorùbá? bẹ́ẹ̀ ni nítorí pé a lè ní gbogbo àwọn ewé àti egbò yìí, gbogbo nǹkan tá a pè lóògùn yìí tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá nígbàgbọ́ lé lórí kí development máa wà. nítorí bá a ṣe sọ pé a nílẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní káàkiri ní Zambia, ní Gambia, ní Africa, ní India, káàkiri. lóòótọ́ Yorùbá lágbára, àmọ́ báwo la ṣe ń lo àwọn nǹkan yìí láti fi gba ara wa? báwo la ṣe ń lò ó láti fi tọ́jú ara wa? kí Islam àti Kristẹni tó dé ní Yorùbá ti ní gbogbo àwọn nǹkan yìí, àwọn kan dẹ̀ ṣe ń lò ó tó sì ń jẹ́ fún wọn. ó wá depend lórí ìgbàgbọ́ oníkálukú. bàbá yìí ṣe àwọn ìkìlọ̀ kan o fáwọn jagunjagun nílẹ̀ Yorùbá wípé bẹ́ẹ̀ bá fẹ́ kí ogun ṣe máa jẹ́ fún yín, àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe. màá mú fọ́nrán yìí wá fún yín kẹ́ ẹ lè gbọ́ gbogbo ohun tí bàbá yìí sọ lórí ohun tó yẹ kí wọ́n máa ṣe àti ohun tí ò yẹ kán ṣe. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. ẹ já gbọ́ nǹkan tí bàbá olóyin tá ń tọ́ lọ́hùn, ẹ já gbọ́ ohun tó sọ lórí àwọn ewé àti egbò àti lílo ẹ̀. àṣírí ńlá ni bàbá yìí tú o, ẹ̀yin náà ẹ gbọ́. kò sóògùn mọ́, ebi ní ayé lẹ́wà ńgbà tí lọ́ọ̀yà tó dé kóòtù ti ń sùn. nígbà táwọn kan gbé mi lọ́kàn lọ kóòtù, àwọn lọ́ọ̀yà wọn bá bẹ̀ sí sùn. ẹ rí wo ni wọ́n sùn lọ. wọ́n ní wọ́n máa sùn ni àwọn ọmọ olódò dẹ wọ́n dẹ̀ máa sùn. wọ́n ẹsẹ̀ ń jí wọ́n gbọ́n dájọ́ tán ẹsẹ̀ ní òṣòògùn kò sóògùn. àmọ́ àwọn tí lọ́ọ̀yà tó yẹ kó rojọ́ kóòtù nígbà dé kóòtù àti lọ́ọ̀yà ọ̀tún àti lọ́ọ̀yà òsì wọ́n mú oorun fún ebe ẹ rí wọn kò ó ṣe á lé mi lọ́kàn wọ́n bẹ̀ bọ́ wọ́n ṣètìtù èmi ló kàn. ó lé mi lọ́kàn ó sì kàn. àbótiẹ̀ ní ẹsẹ̀ fákan tàbí nǹkan kan tó rọ̀ mọ́ àbí. bọ́lọ̀ tí a fọkàn máa sọ nìyẹn ni èmi lọ́kàn ó sòun lásán kìí sòun lásán èmi lọ́kàn. ilẹ̀ Yorùbá ibi tó ó ní èmi lọ́kàn ó dé ẹ̀kan ó fi sọ pé ìwọ sáà máa rùn pa kiri àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe àjò ìwọ sáà máa rùn pa kiri. bàbá elógun wà bọ́tà àwọn bá wa tí wọ́n ń jí gbé láàfin táwọn ṣe gbẹ. ẹ ṣe wọ́n máa jí ọba gbé ń bọ̀ ọba ẹ wo olú ìtí a sọ pé ẹ dìde ẹ jókòó ẹ lè dìde fún mi ní èmi mo dé tẹ̀ kí mi lọ́sọ̀ ó sì ń gbó mọ́ wa bí ajá ó kì í máa gbó lọ. ó sì gbókú nílẹ̀ Yorùbá yìí náà. nílẹ̀ Yorùbá n tí a pè láṣẹ ẹnu tó wà lẹ́nu ọba ṣùgbọ́n ọba tó bá ti jẹ́ kó máa jẹ ẹyin mídìmídì sàmà tí ọmọ pẹ́ yẹ kéèyàn tọ́jú ara ẹ̀ wọn ó jí gbé ẹ tó ní ẹ dìde ẹ jókòó ó gbé wọn yẹ̀ wò ni pèsè ẹ̀kú bíi kan torí àdúgbò ìmọ̀gọ́fẹ́ ń jí yín gbé ó wàá lò wò ó tẹ̀sí wọn wò ó wò pé sẹ́ẹ̀sì kú bíi kan ẹ̀yin tí wọ́n ń jí gbé yìí wọ́n ní à ń jí yín gbé ẹ tí gẹ̀ẹ́tì mi àgbọ́yé pé ẹ̀yin tí wọ́n ń jí gbé yìí ẹ jẹ́ ń tẹ̀sí yín wò bóyá ẹ sùkú bíi kan. lókè ògùn. ǹjẹ́ bó ṣe yẹ ká lo àwọn oògùn yìí la wá ṣe ń lò yìí? ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń lo orú nǹkan báyìí tán fi ń ṣèkà, ẹlòmíì fi ń bá yàwó níyàwó sùn, ẹlòmíì èyí tó bá jọ má ṣe ń bẹ̀ á ta fúnyàn, ẹlòmíì fi ń ba ayé èèyàn jẹ́ ni. kí lè ro tiyín? ǹjẹ́ àwọn oògùn tá a nílẹ̀ Yorùbá ewé àti egbò ǹjẹ́ a fi ń ṣe ohun tó yẹ ká ṣe? ǹjẹ́ a fi ń ran ara wa lọ́wọ́? drop comment and remember to like, share and follow us. Thanks for watching.